Bọ́lájí Bello abada khamsina kọ́dí kadaita la'iban kọ́dí ana antaksuri kọ́dí ana kọ́dí ana. Abada khamsina kọ́dí kadaita la'iban. Ìtakùrẹ́ Na'am. ẹni tí ń sogún ọdún àbí ń sọgbọ̀n ọdún àbí ń sogójì ọdún wọ́n wá pelére wọ́n wá ń jó ẹ wò lẹ́yìn báyìí kẹ́ gé kájọ pé sí ọ̀ ẹ̀ o. Abada khamsina. orí àwọn àfa kunu họ́ọ̀lù yìí má jẹ́ ọ́fà abada khamsina. Abada khamsina. Qadi qadaita la'iban. bẹ́ẹ̀ bá wá wo gbogbo orin Bọ́lájí Bello bẹ́ẹ̀ bá wo rẹ́kọ̀dù ẹ̀ ọ̀rọ̀ ọ̀sìn sáníṣá ọ̀rọ̀ ẹ̀sìn orin Islam ni mo orin tẹ́ sáàrì tẹ́ pé káì Islam ni ìyá wa làkẹ́kọ̀ọ́ Àlàkẹ́ Ọ̀yọ́ jòkólẹ̀ sórí wo ń ṣe wá sínú orí tó fi fún jáhùn tú kọ́ wá fi borí wọn ò ní bú ọ àwa ni wọn ò bú wọn lẹ́yìn ráfa bíbá ní ṣe wá sí jáhùn sí wọn à bú wa ẹ fi wé bàbá lọ tán bàbá di pa gangan kọ́dà ò lè sí gèlè. Abada khamsina qadi qadaita la'iban. Bọ́lájí Bello kọ̀dẹ̀ àná kọ́dí àná. Kọ̀dẹ̀ àná takisuri kọ̀dẹ̀ àná kọ̀dẹ̀ àná. Bó ti mọ̀ nù. Kọ̀dẹ̀ àná takisuri kọ̀dẹ̀ àná kọ̀dẹ̀ àná. Abada khamsina lẹ́yìn 50 ọdún ẹ̀ ọba àbá àti wí lẹ́yìn 50 ọdún after 50 years olóńláyé wá bira rẹ léèrè tilẹ̀kùn mọ́rí májè ọ̀sẹ̀ nìkan nínú ilé Bọ́lájí Bello wá wò 50 years mo di 50 years lónìí èmi Bọ́lájí Bello kí n mú tiẹ̀ fi ṣe. Abada khamsina qadi qadaita la'iban. má ti jẹun wá wò lọ sùn ọdún mẹ́rin ló kù tí ń lò láyé ọ̀rọ̀ 50 ọdún mẹ́rin ló kù àwọn kan bẹ́nu wa ní on the first ostafẹ́mù yìí ni wọ́n kú láyé wọ́n bẹ́yìn nísìn mo lè wà nù wọn wọ́n máa ń pè láàyè ó yìí ṣe wá sí wàhálà ó yìí sọ bẹ́ẹ̀ on the first yìí ni wọ́n kú láyé ń bẹ́ nù họ́ọ̀lù yà yìí òun náà mọ̀ rẹ̀ nísìn bóyá ń gbégo bóyá wèrè mú sẹ́ńsì lọ́wọ́ nísìn wèrè bóyá mùmúkùmù lọ́wọ́ nù họ́ọ̀lù yìí nísìn yóò sì kú lọ́n first ìwà ń jẹ́rù ọba yẹn ẹ̀ ń jẹ́ ìsọjọ́ bí wọ́n yẹ kẹ́ ẹ máa sunkún ni ìpè yéé 50 ọdún kí n mọ̀ mọ̀ tí mo fẹ́ lò àtirẹ́ni ó ṣe olówó tọ́sọjọ́ ìbí tó pè mí ìyẹn ní dákọ̀ọ́nù náà ó ní owó àṣàṣemọ́nù ń ṣe 60 ó di 62 ló kù láyé mo sì bí léèrè irú tí ń bí ọ yìí ni mo bí mo ní bàbá wa ọkọ̀ ọdún mélòó tẹ́ lò àwọn ìyàwó rẹ̀ ń tan àwọn gẹ́gẹ́lẹ́ dé alájì ibi tẹ́ ẹ bọ́rọ̀ dé yẹn ọkọ̀ wa yìí máa lọ 70 ń wò pé ẹ bá tiẹ̀ jẹ́. Bọ́lájí Bello abada khamsina kọ́dí kadaita la'iban. ìwọ tó wá bá Bọ́lájí Bello yá yọ pé sọjọ́ bí lónìí a sì ń lọ́ọ̀ṣì rẹ́kọ̀dù orin ẹ̀yin tẹ́ ẹ wá lónìí èyí tọ́lọ́run bá ní kí etí rí ọ function ti ń gbọ́rọ̀ Ọlọ́run ń bí ẹ̀yin náà léèrè abada khamsina ọgbọ̀n ní tiẹ̀ ní 40 ní tiẹ̀ ní máa tara rẹ̀ gúnugún èkúléwé ọ̀rọ̀ ọmọ tí wọ́n bínú wọ́ọ̀dù tó ní wẹ́ẹ́ ó sì dákẹ́ padà sórí gbé dìndìnrín ni ọ́. Abada khamsina qadi qadaita la'iban. ọgbọ̀n ọdún tó rò láyé àtogójì ọdún tó dà wọ́n tó fi ṣe ẹlòmíì ó fi pààyàn ẹlòmíì bàbá àṣàlẹ̀ olè ẹlòmíì bàbá àṣàlẹ̀ dàdúgbòrú ẹlòmíì bàbá àṣàlẹ̀ la ilaha illallah. Abada khamsina qadi qadaita la'iban. àbáwá akọ́ládé Ọ̀yọ́ ogójì ọdún tẹ́lòmíì lò ọlọ́lọ́mọ iye mi tó ti tọwọ́ ẹ̀ bọ́ ọláwọn ọmọ sẹ́tí ń gbé wọn lọ́ọ̀ pààyàn wá kí ló fi ṣe òbíra rẹ̀ léèrè ha kọ́dẹ̀ àná takisuri kọ́dẹ̀ àná kọ́dẹ̀ àná. Kọ́dẹ̀ àná takisuri kọ́dẹ̀ àná kọ́dẹ̀ àná. Bọ́lájí Bello ọdẹ 50 ọdún láyé. Kọ́dẹ̀ àná takisuri kọ́dẹ̀ àná kọ́dẹ̀ àná. bójú
ṣe ń jójú lára yín ẹ pè mí sí bí ti ṣe ń jẹ tí ẹ pè mí ọlọ́run ìpẹ́ nìkankan mo lójú máa jójú etí máa jẹ tí ọwọ́ máa jọwọ́ mo ti fẹ́ lòmíì mo wá ní mo ti fún ọ ni kò ní wúlò fún ọ láyé. àbá àdàkọ́nsí náà kọ́dí ìta láìbá. èèyàn tó jẹ́ ń túsì ni yóò máa wò yín jẹ́jẹ́ kọ́dẹ̀ àná ń tẹ́kì sùúrì kọ́dẹ̀ àná kọ́dẹ̀ àná ẹni wò mí kún báyà kún. kọ́dẹ̀ àná tẹ́kì sùúrì kọ́dẹ̀ àná. ẹ̀yin tẹ́ máa yé jẹ́ máa jẹ́ ǹso kọ́dẹ̀ ẹ̀ máa rántí pẹ́ nìkan lọ́dọ̀ yín kò ṣe nǹkan kan ìpàdé dọ̀hún. kọ́dẹ̀ àná tẹ́kì sùúrì kọ́dẹ̀ àná. ẹ̀yin tá a fún lówó ẹ̀ máa ná lọ bóbu yẹn rántí ọlọ́run bóbu yẹn máa rántí ìpàdé dọ̀hún. àbá àdàkọ́nsí náà kọ́dí ìta láìbá. ẹ̀yin tá a kẹ́ débi pé bẹ́ẹ̀ ibi tẹ́ ẹ lọ́ọ́ ra lẹ̀ sí square meter ẹyọ kan 50 million lẹ́ẹ̀rà ẹ wá ń kọ́lé tó ẹ máa kọ́ ǹso yóò padà dahoro ní ìpàdé dọ̀hún. àbá àdàkọ́nsí náà kọ́dí ìta láìbá. ẹ̀yin tó ṣe pé ẹ ráyé ṣe ẹ ráyé lò ẹ má bànú jẹ́ àtẹni ọ ráyé ṣe àti kọ̀ ráyé ṣe àjọ ń lọ ní ìpàdé dọ̀hún. àbá àdàkọ́nsí náà kọ́dí ìta láìbá. kọ́dà àná tẹ́kì sórí kọ́dà àná. bó ti mọ̀nù. kọ́dà àná tẹ́kì sórí kọ́dà àná. Bọ́lájí Bello mo wá bọ̀ dúpẹ́ ọ̀máàkì 50 ìyàwó Àlàkẹ́ Ọ̀yọ́ mo bá yín dúpẹ́ bọ́lá wọn bá fún yín ní nǹkan kí nǹkan wà lára yín ni ẹ ní sírú yà yín lónìí ó bùn yín ní nǹkan ní tó bùn yín tẹ́ fi wá dẹni táyé ń pé òun ní lọ ní ọlọ́mọdé nǹkan náà bàjẹ́. àmín. ọlọ́jẹ́ láàrin ìṣẹ́jú méjì ká lè tètè máa lọ àyè wa kọ́ yìí. wajaba lakal hamdu. Bọ́lájí Bello dandan ni fún ọkọ dúpẹ́ fọlọ́run bó ti ń dun lónìí. ala hayatika wa umrika. lérí ìsẹ̀mí ayé rẹ ìwọ Bọ́lájí Bello àtẹ̀mí tọ́lọ̀ ń bù ọ́ tó ń lò lọ́wọ́ yìí. qad ataka mina dahari. Bọ́lájí Bello ó ti lo ìgbà kan lọ ìgbà kan ti wá bá ọ̀nù ayé yìí. walam takun shay'an. ọ̀jẹ̀ gangan Bọ́lájí Bello ẹnìkan mọ̀ pé wọ́n ọ̀jẹ̀ Bọ́lájí Bello tí ọ̀wà gbogbo ayé báyìí ìgbà kan ti wá bọ̀ bẹ́ẹ̀ Kùránì fi pé halata alal insani hinun mina dari lam yakun shay'an maskura. a'udhu billahi minash shaitanir rajim. ẹ̀yin tá a kẹ́ tẹ̀ rántí mọ́ ẹ má bá ń so. bismillahir rahmanir rahim. ẹ̀yin tá a ní ẹrí jájẹ tẹ̀ rántí Ọlọ́run mọ́ ẹ má bá ń so. halata alal insani. Kùránù ní ìgbà kan ti dé wá bọ́ ọmọ ànábì Ádámà. hinun mina dahari. ìgbà kan nínú àwọn gbà. lam yakun shay'an madhkura. wọ́n ní kí àwọn alájí wa Bukhari Musa kọ́ máa wọlé síbi August dislocation ìgbà kan ti bẹ lábìyẹ kúnmíṣẹ́ an maskura ọ̀ jẹ́ nìkan kan tí wọ́n lè dákọ̀ àbí tí wọ́n lè rántí ẹ̀. antamaniyo. ìgbà tí mo sọ yìí Bọ́lájí Bello àtọ̀ ni ó. fi asilabi abika. àtọ̀ tí mo wí ọ̀nbẹ ń bàràdì bàbá tó bí ọ sáyé. wasirita min asilabi ila batni ummika. Bọ́lájí Bello ó kú ní àtọ̀ ọwọ́ àgbà transfer láti bàràdì bàbá ó dinú ya. wa anta fiha bi ashuri. Bọ́lájí Bello ọwọ́ ń bẹ nù ìyá ń bẹ láwọn oṣù gòbìrín nù. wa ayami biladadi. Bọ́lájí Bello nínú ìyá tó bí ọ̀sáyé ó tún wá lò àwọn àìmọye ọjọ́ ń bẹ tí ò ló ń kà. li'anna batna ummahatina kadunya. ìyàwó Àlàkẹ́ Ọ̀yọ́ àṣé inú àwọn ìyá wa kò yàtọ̀ sáyé. wala yuzika harro. inú ìyàwó ọmọ gbóná wọ́n jẹ nǹkan gbígbóná. Bọ́lájí Bello òkè yìí ìjọ náà ìjọ tó ń bẹ nu oyún. hatta tamma. gòbìrí mo dúpẹ́. hatta tamma wa
akituka. inú náà lọ wà Bọ́lájí Bello àsìkò rẹ pé ìyá mú mi búlọ́ọ̀kù tútù kọ̀ọ̀kan ó ń bẹ̀ ìyá ń jẹ nǹkan gbóná òkìbò sí yé. Faqala Allahu li malakin. Ọlọ́run wá ń sọ fún màláíkà. Aya amaraka. pa Bọ́lájí Bello láṣẹ bí ṣe ń bẹ nínú yẹ o. Bi arba'in kalimatin. pẹ̀lú nǹkan mẹ́rin. Bi katibi rizqika. Bọ́lájí Bello ọ̀lọ́ ayé olówó òní lówó máa mú lọ. Bi katibi rizqika. Iza lahilata fi rizqi. gòbírí Ọlọ́run ò ní pa ọ́ rẹ́ bọ́bá wa rí bẹ́ẹ̀ tó ṣe pé nù láti kọ́ wa. lahilatan fi rizqi ọgbọ́n ò ṣe é dá sówó ìgbà tí mo ṣàpá kínní yẹn pọ̀ ìfun ẹran yẹn mo wá já ìgbà tí mo wá já yẹn mo wá da ògógóró díẹ̀ sí mo wá fi ń para mo ṣe bọ́nà ṣe ńlá nìyẹn irọ́ ni Ọlọ́run ti ló lówó láti inú yàrá wa ni lahilatan fi rizqi etí ò síbi kẹ́ ẹ lówó. Wala quwwata fi rizqi. Bọ́lájí Bello agbára kò mú ká lówó bàbá yìí gbàgbára lèèyàn fi lówó ni Bọ́lájí Bello àwọn ọkùnrin kan bẹ ní ọjà àpò ọkà bàbà bó ti tóbi ni yóò sì pọn méjì yóò máa ṣe gáfàrà wọn ò lówó wọn ò sì jéèyàn. Wa kataba lakal ajaluka. a ti wá ní màláíkà ni ọkọ fún ọ irú kú òní ọ̀pá ọ láyé. Iza bàbá wa rí bẹ́ẹ̀. la yastaqdimuna sa'atan. orí la yastakhiruna sa'atan wala yastaqdimuna ìjọ tá a kú òní dí kò sí nílé inú la ti gbé wá ìjọ tá a kú láyé. Wa kataba lakal amaluka. Bọ́lájí Bello wọ́n tún wá kọ fún ọ nínú ìyá rẹ̀ níjọ náà amaluka irú iṣẹ́ wo ló ṣe láyé. Ay as-sanihuna ja'u bi. ẹni ọ̀dà ayé tọ́jọ́ ní sí ọwọ́ jẹ́ ubi wọ́n mú wá láti inú ìyá wọn ni pé wọ́n ń lọ ayé nù sí ọwọ́ ló sì tọ́ bá dọ̀hún. Al-ulama ja'u bi. àwọn àlùfáà ìbá wọn àwọn àfáàrẹ yàtọ̀ sí jàgàjàgà àfáà yàtọ̀ sí agẹ́rì àgẹ́sẹ̀ ẹ̀yin kọ́ àwọn àfáàrẹ là ń júbà wọn lọ́wọ́ àfáà mú wá ni pé ọ̀n lọ ayé nu Buhari Musa àfáà lọ́jẹ̀ ó sì làmì láàka wọn ó sì tì ọ́ wọn ò ní rí ọtí. mo gbé wá láti inú ìyá mi ni ẹ̀yẹ̀ wílẹ̀ ń gbà náà níta bá gbọ́ wọlé gbọ́ àwọn àkọ́bí ọmọ yẹn kàn mọ́ kú ni. Allah. Atujaru ja'u bi. Bọ́lájí Bello oníṣòwò tá a mọ̀ lóníṣòwò jáwú bìí inú ìyá rẹ̀ ló ti gbé wá bó ti gbé tiẹ̀ wáyé yìí Bọ́lájí Bello. Al-umara ja'u bi. àwọn aláṣẹ wa Buhari tó wá di pírẹsidẹ́ǹtì yìí olóko mi yìí ó gbé wá láti inú ìyá ẹni Ọlọ́run ló ṣe lẹ́ẹ̀kínní ó ṣe lẹ́ẹ̀kejì òní rí ṣe ó lé lẹ́ẹ̀kẹta òní rí lé ẹlẹ́ẹ̀kẹrin èmi Ọlọ́run gbogbo àtàfọ́jú àtàdìtì àtàrọ àtàbùkẹ́ ní èpè wọ̀ làwọn fẹ́ nbẹ́nbẹ́ nísìn ó degun ọjà sí alọ́run Ọlọ́run ò ní jẹ́ wọn ó rí pa. Àmín. Amina. wọn ò ní rí Buhari yìí pa. Amina. la ilaha illallah. Àmín. President Buhari wa ìdákan Ọlọ́run má jẹ́ pa Nàìjíríà ọ̀ka. Àmín. àwọn tó ràn wá nù ó dùn mí tí o sì di àgbọ̀nláyé mọ́ ìbá tún pè ní pé máa bọ̀ iṣẹ́ tún dé. gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́yà yakuya wọ́n bá wa ré kìyìn dànù kẹ́ máa bí ẹ bá lọ bọ́dọ̀ ọ̀hún náà ní ká máa lọ pàdé lọ́hùn. ẹ má da ayé láàmú ẹlòmíín bọ̀ nínú àdúgbò wọn kálukú ń tilẹ̀ pé yéé olórí burúkú yìí wọ́n ti sọ ọ́ lẹ̀ ni wọ́n pé wọ́n ti tún jù ú lẹ̀ ń jẹ̀ta wọ́n pé wọ́n tún tún mú kò ní í kúre wọ́n ṣépèlé ọmọ mi látara bẹ́ẹ̀ ti yàyàkuyà nu ayé wọ̀nyí ìwọ nìkan sẹ́ńsì bárọ̀n sàbínà ìwọ nìkan inú kù kan ṣoṣo yìí igbó kí ló dé tọ̀ǹda rẹ̀ láàmú ọgbọ́n ẹnìkan kó yìn ọ́ bàn kọ́ ọ máa lọ tọ́ láre bọ́ ọ fẹ́ kú náà lọ́ ń sáwọn. Wa kullu ma sirita fil yawmi. Bọ́lájí Bello gbogbo ntọ́ wa dà lónìí. Min qadarika. min qadarika Bọ́lájí Bello kádàrá rẹ̀ ni ọgbọ́n kọ. Min qadarika. tani lọ Bọ́lájí Bello òun ló ń lọ yẹn o máa ní kádàrá rẹ̀ ni. Min qadarika. àpọ̀mọ̀ láìkẹ́ tó ń kọrin yìí ẹ̀rí bí ti ń jó pẹ̀lẹ́pẹ̀lẹ́ orin Ìsìlámù ẹ̀rí nǹkan kádàrá rẹ̀ ni o. Min qadarika. Bọ́lájí Bello gbogbo yòówó lè jẹ́ agbára rẹ̀ kọ́ kádàrá ni. Min qadarika. àwọn kan bẹ wọn ka ìwé alájì tí wọn bá wò sùn báyìí wọn lè sọ ìbò láàrin ìṣẹ́jú mẹ́wàá tí ò ní fi Yorùbá kan kún kò lówó
kádàrá rẹ̀ pé kò ní lówó ni àgán sì ń bẹ wàláì ọ̀rọ̀ láì mẹ́wàá Yorùbá ni èbó ẹyọ kan yọ wá wò sarcastically pé ó sì lówó professor ni ò lówó yìí àṣẹ èbó ni wọ́n wá ní that place is too congested wọ́n pa àwọn bọ̀dá dénú èbó sí i náà wàláì professor lówó ọmọ tó ń wá ka bíi mélòó kan Ọlọ́run wá dé owó sóhun àṣẹ kádàrá ọ̀tọ̀ àyànmọ́ ọ̀tọ̀ àwọn méjèèjì wọn ò lè dá lóde wọ́n máa sinra wọn lọ ni mo ti dúró yìí kádàrá ń bẹ àyànmọ́ ń bẹ. ibi Bọ́lájí Bello ó dé ló dé yìí ó tí tún wá dé o tún lọ ni o pẹ̀lú àṣẹ Ọlọ́run níbi tí ó sì dá lọ ń lọ ọ̀nà pé kò sẹ́ńtì ọgbọ̀n orin rẹ inú yẹn máa dùn pé yes orin Islam ni. fa aina ruhuka. mo bí ọ léèrè Bọ́lájí Bello ẹ̀mí rẹ dà ń bọ̀ lọ́wọ́ wa naumu. oorun tó ń sùn bá a mú wá ọ̀sẹ̀ tó lè sọ pé oorun ni bẹ́ẹ̀ ti mọ̀wé tó ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ mọ̀wé ẹ̀yin kan tẹ́ mọ̀ pé ńgbà náà Ifá dá yín lójú ẹbí Ifá pé oorun dà oorun rọ gbogbo wọn ni kò sí tí bàbá yẹn mọ̀ ó wà lẹ́yìn kùlé wa Ifá ẹ̀ báyà irọ́ ní ń pa olè ni ẹ lóorun dà. wa sururu. ìdùnnú dà ọkàn mọ̀ pé inú rẹ̀ dùn ni fahmi. ọkàn jíra lọ ni wàláì inú mi sàn dùn látàárọ̀ ni tábà ní múdùnú ọ̀hún wa ó lè rí ìsìn bẹ́ẹ̀ nù ara wa. fahmidililayi. Bọ́lájí Bello fahmidililayi yàmà dúpẹ́. wasnaitahu. sì máa yin Ọlọ́run. athani minal kalami. ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ mi tí mo bẹ sọ ọ̀rọ̀ ọjọ́ bí rẹ mo sọ fún wọn mélòó ló kù tó lò gbogbo tó kù tó lò mọ bẹ lọ́run kó dùn jù yìí tó ti lò lọ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ mi. aṣọ́ra wọlé islamu. aṣọ́ra wọlé islam ẹ̀yin olórin islamu ẹ̀yin ni wàá sí mi kan ẹ dákun ẹ listing. yakuluna nasu isma. mo fẹ́ káwọn èèyàn gbọ́ tí àwọn olórin islamu ló lé ọ̀rọ̀ tí ń sọ yìí inú mi sì dùn àmìra wa ń bẹ ń jòkó ọlọmọdé àwọn èèyàn kan jẹ wọn máa gbé àbíbí kan lèèyàn wà ní àmìra òun lójòkó yìí ọmọ táyé bí àwọn tá a rírí tá a sì gbọ́ rí tí ó sì ṣẹlẹ̀ rí tí ń ṣẹlẹ̀ nínú olórin ìsìlámù nísìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń jọ̀hún pírẹsidẹ́ǹtì wa bẹ́ẹ̀ bá ń dìbò yín tẹ̀sí kankan nìkan gbọ́ ìfúnpá lè fi ń dìbò nísìn ìfúnpá olórin ìsìlámù. aṣọ́ra wọlé ìsìlámù. ẹ̀yin olórin ìsìlámù tá a gbójúlé. yakuluna nasu isma. ẹ máa fún wa ní tírénì ẹ dákun ẹ wo arẹwà nígbà tí n kọ nísìn ẹ dákun ẹ wojú ẹ ẹ rí i pé kò le àwọn kan wá bẹ nù yín wèrè ni wọn wèrè ní àwọn kan nù yín tán kọrin ẹ̀wọ̀n ni wọn ẹsẹ mítìnì ẹyọ wọn dànù bẹ́ẹ̀ bá rí kankan sí mọ́ nígbà yẹn kọrin ìsìlámù ta ni orin ìsìlámù tó wá ní Koko Zaria àwọn ti dé sórin ìsìlámù ni. ẹ má jẹ́ orin ìsìlámù ó bàjẹ́ ẹ̀yin là ń wò àwọn yẹn ń wò kọ́sẹ̀ yín ẹ wo Àfíìsì Abíọ́dún ńgbà ìlú kala kò jọjọ wèrè ọkàn sí báyìí ìlú sì kala ni bẹ́ẹ̀ ni sèétánì kan bẹ lára lu wàláyì kọ́dọ̀ ọba lu ẹ máa wọ ọba lu ẹ bá lu ìlú tó dùn ó lè kọ́kọ́ máa ṣe ìrùkẹ̀rẹ̀ báyìí ọlọ́run mọ tí ń bẹ nu kí ní tẹ́ ń lu wọ̀nyí sèétánì ni ọba lè kọ́kọ́ máa ṣẹ̀ṣẹ̀ báyìí ńgbà ọba ya ẹ̀ kàn rí i pé lẹ̀kẹ̀ ọba ń mì báyìí ń jónu ẹ tírẹ́nì wọn àwọn tí ń bọ̀ lẹ́yìn yín wọ̀nyí fẹ́ dá nǹkan lẹ̀ ẹ̀yin tẹ́ ti ṣáájú as-sabiquna ulaika al-muqarrabun kí wọ́n bá lè jẹ́ muqarrabuna ẹ tírẹ́nì wọn ẹ má jẹ́ wọ́n bá wọn ìsìlámù yìí jẹ́ aṣọ́ra òun islam ẹ̀yin lórí islam jákèjádò ayé ni ń bá sọ̀rọ̀ ọlọ́run ò ní pa yín ọlọ́run wa ní dọ̀tí yín ẹnu kankan tí ń dùn yàrá yín ni pé wọ́n ní akọrin islam ẹ máa wá wo orin tẹ́ni kọ̀ọ̀kan kọ́nú ayé nísìnyí ẹ rí i pé ẹlòmíì ti yọ islam kó ń jẹ́ akọrin inú orin islam náà ni àtẹ́lẹwọ́ ni mo bá la mi ò mẹ́rin tó kọ́ ẹ̀yìn ìyá so orin islam náà lè yùn náà. aṣọ́ra islam. ẹ̀yin olórin islam mo ti mọ̀ pé ń pàdé yín lọ́jọ́ ń kọ ọ̀rọ̀ yìí lọ́wọ́.
يقولون الناس اسما báwọn èèyàn bá ń sọ wáyé pé isma تقولون زين العابدين wọ́n ní isma tún kọ́ wọ́n tún ní pisma àbí أكرمك الله gbogbo ẹ̀ wọ́n tún ní tún ṣe isma ni isma ọlọ́run nǹkan bẹ́ẹ̀ nínú ayé àti ẹ̀wà dé gbogbo ẹ̀ náà à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹnu ọ̀kan tí ò lè yí padà àwọn àfọ̀hún wá sí àwọn kò lè síjà kò lè síjà èyí tí ọba mọ̀ wọn rẹ̀ lákìlọ̀ gbé lọ́ mọ̀ wọn rẹ̀ èyí tó bá yẹ sọ̀sọ̀kúsọ àbá wípé sọ̀kúsọ lọ sọ̀ kò sínú kuranu ẹnu ẹ̀ẹ́dì pé àwọn àfọ̀hún wá sí àwọn ìjà kò síjà lè gbọ́ nǹkan kan lọ́dọ̀ wa a respect ara wa a fẹ́ràn ara wa ẹ̀yin tí ń bẹ lókè ànífẹ́ kó jábọ́ ẹ̀yin tí ń bẹ lókè ànífẹ́ kó ṣubú àìdọ̀tí ara wa àwọn tẹ bá rí tí ń ṣe báwọn láàrin wa wọ́n yé sí ọmọ àlìjẹ́nnà ọmọ náà ni wọ́n. يقولوا اسما ẹ bá pè é ní ismail. تقولون زين العابدين. èyí táyọ̀ mọ̀ fi dá olórin pé azenu la abidina ni wa o àwọn olórin tá à ń kọrin nípa nẹ́bí tá à ń kọrin nípa Ìsìlámù yìí ọ̀ṣọ́ àwọn olùsìnlọ́hún ni wa. ما بالكم má bàálùkún. ما بالكم àfa wa ń béèrè pé kí ló ṣe yìí. ما بالكم ẹ̀yin olórin Ìsìlámù ayé pátá kí ló ṣe yìí. ما بالكم kí ló ṣẹlẹ̀. ما بالكم èé ṣe yín ẹ̀yin olórin Ìsìlámù. إن تقولون شيئا bẹ́ẹ̀ bá wí nǹkan kan tẹ́ ẹ forí yín kọ́ nǹkan kan. ولم نرى في جسدكم ìtẹ́ ẹ bá kọ́ lórí pé ẹ wọ sọ́ọ́rẹ́ nínú Ìsìlámù àwa ní rí ẹ wọ sọ́ọ́rẹ́ òun lára òun nù yín nù àwọn olórin Ìsìlámù ọ̀hún aṣọ tí ẹlòmíín wọ̀ bọ́lá òun ṣe bùn ní nǹkan tó ọwọ́ aràn tọ̀kan tó òun fún un pọ́ńtà sí mọ̀ pé bẹ́lẹ̀ ti tó ní bẹ́lẹ̀ ti tó ní sọ́ọ́ni Ìsìlámù náà ni èèyàn ní ìdí ọwọ́ ara aṣọ tó yọ déédéé ṣéèpù ẹ wá ọwọ́ adúlọ́ lórí ṣéèjì ọwọ́ akẹ́yìn sáwọn yẹn sẹ́ẹ̀lù alẹ́nàbí yèlè kárí wọ́n wá máa bí ìdíhùn ṣe tó ṣé Ìsìlámù náà nù ẹ rà àwọn kírísítẹ́nì ni ẹ wà àwọn tí ń kọ gospel àbí náà ń kọ ẹ wo tí wọ́n bá tọ àwọn ọmọ lórí stéèjì gbàgẹ̀rẹ̀ ni ẹ lè rí kankan èyí wá ṣe tó ipá wa Ìsìlámù tá a lá ń kìlọ̀ fún wọn làwa ń kọ lórin ẹ wá sọ tẹ́lómi wọ̀ àwọn kan sì ń bẹ́nu wọn wọ́n borí la ilaha illallah tẹ́ bá rí ẹlòmíràn àwọn olórin Ìsìlámù obìnrin ó sọ pé ilé tóun ti wá ilé rẹ̀ ni yóò borí yóò kọ́fà gbogbo ẹ̀ àwọn kan sì ń bẹ àwọn dúró ni o pé náà ní kí ni wọ́n ṣe wọ́n ṣe báyìí ni wọ́n máa lùlù tí ọ̀dà wọ́n máa lùlù wèrè kan fún wọn àwọn náà wá ń jó ijó wèrè táwọn kan ń jó wọn sì lórí Ìsìlámù làwọn èèyàn wá ń ṣe báyìí kárùkà ń gbé à tí wọn ní Ìsìlámù náà sì ni ìwọ tó ọmọ pé tọ́lọ́hún dì fún ọ yìí lágbára ó tún wá ń ṣe báyìí táwọn èèyàn olóyè wo lórí Ìsìlámù àwọn náà rẹ̀ rìn lórí Ìsìlámù. ولم نرى في جسدكم عيب لكم. ẹ dákun ẹ kọrin rẹ ẹ worin arẹwà bó ti ṣe lọ ẹ worin Sidik mi ti ń kọ nǹkan ẹ wo gbogbo yín ẹ worin ayé lóyún ẹ kún bẹ̀bẹ̀ gbá ẹ worin tí kálukú wọn kọ ẹ kọrin tó mẹ́kọ dání Bọ́lájí Bello Ọlọ́run ó sì kún ọ Àmín. Ọlọ́run ò ní dójú tì ọ Àmín. èyí tó ń ṣe yìí Ọlọ́run má ṣe láṣẹ ma فعليكم بالاجتهاد. ó sì dọwọ́ yín ẹ lọ ní fọwọ́sowọ́ ونية الخير. ó sì dọwọ́ yín olórí Islam ẹ lọ lánìyàn rẹ ẹ má lánìyàn pé bẹ́ẹ̀ yọba bàjẹ́ kọ́ bàjẹ́ gbogbo ẹni bá nírò ẹnu yín bẹ́ẹ̀ kọ́ ran Islam lọ́wọ́ o. وتحب لغيرك ما تحب لنفسك. ẹ máa fẹ́ fúnra yín ẹ̀yin lórí Islam ní tẹ́ ń bá fẹ́ fúnra yín ẹ fẹ́ fọmọnìkejì yín. ما نوى خيرا ما نوى خيرا فخير له. Bọ́lájí Bello ẹni ọba dá àníyàn rẹ àníyàn rẹ ni ọmọ jẹ tiẹ̀ wọ́jọ́ tó ti ń bá a bọ̀ wọ́n yẹ ni tó produce àníyàn rẹ ni kò fẹ́ kí wọ́n dé èèyàn láyé àwọn ni wọ́n sì ń dé èèyàn wọ̀nyí èwo ló produce èwo ló tọ́jú tí ó dè yẹn nù wọn àníyàn ló kù tọ́lọ́run fi ń bọ́ ọmọ ànábì Ádámù lò ọ̀dọ̀ ọwọ́ rẹ Bọ́lájí Bello má fi dáadáa lẹ̀ má fa àníyàn rẹ lẹ̀
ọlọ́run ò ní tiẹ̀ orí آمين. ẹni bá dà àníyàn rẹ̀ ní ọmọ jẹ́ tiẹ̀ Bọ́lájí Bello. ومن نوى شرا فشر له. ẹni ọba sì dà níyàn aburú ni ó jẹ́ tiẹ̀. وقال طه anabi wa Muhammad ló wí báyìí sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ذو حسد anabi ni oníkèéta. والغيبة anabi ni ọlọ́rọ̀ ẹ̀yìn. والنميمة anabi ni olófòfó. والكهانة anabi ni àwọn adágbígbá àwọn bàbá onífá àwọn bàbá ọlọ́pẹ̀lẹ̀ àwọn àwọn omi àwọn irọ́ ni. ليس مني anabi ni wọn sara àwọn jọ kìyàmà. ولا أنا منه. anabi ni wàlá anami ni wù èmi lè sì sara wọn anabi ló wí bẹ́ẹ̀ o. صلى الله عليه وسلم. anabi lè mi yé sì sara wọn. لأن كل هذه gòbírí àárín ìwà ìlọ yẹ kó jókòó yín tó wá mú ọlọ́bẹ̀ òun ni ò tí ì yé mi àmọ́ ọgbà péré. لأن كل هذه torí gbogbo tí mo kà kalẹ̀ yìí. من أمراض الجماعة. inú àwọn àrùn tí ń ṣe society wa nísìnyí. وفي الأخير nígbẹ̀yìn. خذ هذه الحكمة. ibi tí mo ti fẹ́ ṣàdúrà ni ẹ dákun gbogbo ẹni ọlọ́mọba ní kọ́kọ́ tí sí mi wá mú ọ̀rọ̀ yìí lọlé wípé wá sí tí Buhari ṣe fún Bọ́lájí Bello ni. في فضل نية látara kálá níyàn rẹ̀. يؤتي بالعبد يوم القيامة. wọ́n máa mú ẹrú kan bàbá yìí wájú Ọlọ́run jọ́ àlìkìyàmà wọ́n máa mú bàbá yìí. فيدفع له الكتاب. wọ́n wá mú gbogbo ohun tó ṣe láyé tíra rẹ̀ tí wọ́n fi kọ́ lọ́rùn wọ́n wá fún tíra rẹ̀. فيأخذ بيمينه. yóò gba tíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún. ويجد فيها حجا. inú tíra rẹ̀ ni yóò rí pé òun ṣe hajj. وجهادا. inú tíra rẹ̀ yóò rí pé òun jagun sójú ọ̀nà Ọlọ́run. وصدقة. inú tíra rẹ̀ yóò rí pé òun ṣe sàárà. ما فعل. ní nǹkan tí ó sì ṣe. فيقول هذا ليس كتابي. àlùwàyúrù ẹrú ni ọmọ wa sọ wájú Ọlọ́run pé tíra mi kọ́ ni wọ́n fún mi yìí rìsọ́ọ̀tì mi kọ́ yìí. فإني ما فعلت شيئا. torí pé mi tẹ́ ń wò yìí ń ò ṣe ájì ń ò ṣe sàárà ń ò yọ sàká ń kò sí nǹkan tí mo ṣe òun sì nínú iṣẹ́ mi. فيقول الله تعالى Ọlọ́run ọmọ wa dá lóhùn jọ́ kíámà. هذا كتابك. tíra rẹ ni. لأنك عشت طويلا. torí pé ọ̀sẹ̀ mi ẹ̀mí rẹ̀ gùn láyé. وأنت تقول ó sì ń sọ báyìí. لو كان لي مال àṣàníyàn rẹ da Ọlọ́run nígbà tó ń bẹ láyé tó ọmọ wí ni pé tó bá jẹ́ pé mo lówó ni. حججت منه. ìbá ṣáàjì nu owó mi. لو كان لي مال bó bá jẹ́ pé mo lówó ni. تصدقت منه. ìbá ṣe sàárà nu owó mi. لو كان لي مال bó bá jẹ́ pé mo lówó ni. بنيت منه مسجدا. ìbá kọ́ mọ́sálásí nú ẹ̀. فاعلم wà lọ́ọ́ ma. أن ذلك gbogbo ohun tó sọ yìí. من صدق نيتك. ń bí òdodo àníyàn rẹ tó dà ní. فأعطيتك ثوابا كافيا. èmi Ọlọ́run wá fún ọ ní ládàá gbogbo ohun tó ń rò lẹ́mìí níbo ṣe pàníyàn rẹ dà. كذلك لغيرك. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ni ọba tún dà níyàn irun tí èyí tó yàtọ̀ sí tí wọ́n dà yìí tí ń bá rò pé kí lágbájá ó sì jábọ́ Ọlọ́run ní tí ó já níyàn rẹ̀ ń jọ́ kíámà nù. kí lágbájá ó sì ṣubú kó ṣòfò Ọlọ́run ní tí ó jẹ bẹ́ẹ̀ nù. torí náà Bọ́lájí Bello bọ́sìn. Ọlọ́run kọ́ wọlé Muhammad. sallallahu alayhi wa sallam. ayé rí i pé ó di 50 ọdún. sọ̀rọ̀ ẹ̀mí kò bí ọlọ́pàá ń tẹ̀lé mi. ó ti lọ áwòsì ni. gòbírí ó ti lọ áwòsì ni. bẹ́ẹ̀ bá ti rí èèyàn pé ó yẹ kí ẹ̀ máa wá yẹn kí o. èmi náà wà wọ́lọ́pàá kan. òun dà n ò rí wọn lálẹ́ làákùlì
مركزي يفديك روحي مركزي يفديك روحي مركزي يفديك روحي مركزي يفديك روحي mo kí àfa wa àgbà látọ̀dọ̀ bàbá wa Mudir Markaz àfa àgbà bẹ́ẹ̀ bá dé Markaz ẹ bá mú òpó kan dání nínú mọ́sálásí àgbẹ̀ Bukhari Musa lóhùn kí bàbá la gègé ọkàn mi sì gbà pọ́ lọ́wọ́ yóò fi jíṣẹ́ fún bàbá ẹ má bínú ẹ dákùtọ̀ lọ́hùn bẹ́ẹ̀ bá rí Abdulhamidi ẹ lọ́rẹ̀ rẹ ni ẹ má kí kọ́dà bàbá Mudir Markaz mọ̀ pé èmi àti Abdulhamidi ọ̀rẹ́ ni wá njẹ́ ọmọ bá wọn lábẹ́ kíní wọn ní tí ò sí mo ní mo wá ọ̀rẹ́ mi wá rẹ̀ Mudiru ní ọ̀rẹ́ yìí àbọ̀ mọ́ rẹ̀ ẹ bá ń kí wọn dáadáa gbọ́ ẹ má bínú mo ẹ̀sẹ̀ wá wò nísìnyí Bọ́lájí Bello ní ìtọ́ n bá ń ṣe yá múra sí gbogbo wa yìí nítorí tiẹ̀ ìtọ́ n bá ń ṣe àmọ́ múra sí nǹkan náà gbogbo wa tá a jókòó yìí wo họ́ọ̀lù yìí bó ti kún nítorí tiẹ̀ producer dọ́tí tí ń bá bọ̀ ẹ̀wò yẹn ni ó dé yẹn látara Bọ́lájí èwo ni wọ́n ṣe ẹ̀yin tẹ̀ ń bẹ ní ìlú ni ẹ ṣe dáadáa káwọn yẹn ó dé yẹn látara yín mo kí ọ gbọ́ Bọ́lájí Bello Ọlọ́run má pa ọ́ rẹ́ amiina Ọlọ́run má tì ọ́ sẹ́yìn Allahumma amin Ọlọ́run má sọ ọ́ dèrò ẹ̀yìn amiina la ilaha illallah Allahumma amin kò sí bó ti wù kó rí fún yàrá yà àwọn kan bẹ tí wọ́n máa wo pa fẹ́ wo bi tí ó ba dé jẹ́ wọn lajú lẹ̀ báyìí kó o sì ba débi tó lápẹ̀rẹ̀ amiina ọlá àwọn afáwọn wájú Ọlọ́run Allahumma amin ọlá gbogbo àwọn ẹni Ọlọ́run tó jòkó nu họ́ọ̀lì amiina ọlá akẹ́kọ̀ọ́ ẹni tí èsì ẹni Ọlọ́run tí ó sì rántí Ọlọ́run náà ló níbi tí ó lò sí lóbi ní yọmọ rántí òun kó sì mọ jẹ tóun Ọlọ́run tún kún ọ lára àwọn náà Ọlọ́run jí o débi tó fẹ́ dé. amiina bisimilahi al-Fatah. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين ìyá wa Àlàkẹ́ Ọ̀yọ́ Ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ jọ dáa fún ya gbogbo ntí ya ń fẹ́ Ọlọ́run bá ṣe ṣe fún ya آمين la ilaha illallah Allahumma آمين gbogbo àwọn àfáà wa ni wọ́n jókòó lẹ́yìn mo bẹ̀ Ọlọ́run istijaba àti gbogbo àwọn àfáà yòókù gbígbàdúrà Ọlọ́run tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa tí wọ́n fi dákàlùkù mọ̀ nínú ayé pé lágbájá ni Ọlọ́run ká kú lára wa. آمين la ilaha illallah. Allahumma آمين mo gbà fún Ọlọ́run tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ká kú. آمين ìbẹ̀rù Ọlọ́run bó ti wọ̀ ọmọ tí ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ká kú yìí ọmọ lékún ni. آمين Ọlọ́run má torí pé afẹ́ ráyé afẹ́ wáyé afẹ́ hàn láyé lákun Ọlọ́run má jẹ́ sọnù sínú ayé. آمين Ọlọ́run má torí pé afẹ́ ká máa bọ̀ kílẹ̀ ọmọ ọrọ́ má jẹ́ jẹntì ọ̀yẹ́ kọ́ wọnú okun wa Ọlọ́run. آمين la ilaha illallah. اللهم بسم آمين الله ألم نشرح بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب Ọlọ́run a fi Nàìjíríà lé ọ lọ́wọ́ bá wa yanjú Nàìjíríà sí dáadáa Ọlọ́run آمين Ọlọ́run bá wa kún Buhari tó wà ń bẹ̀ yìí آمين dákun Ọlọ́run mọ́dé tòru mọ́ wọn lọ́wọ́ آمين bisimilahi inna atayna. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر آمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مسك جميعهم فريق جموعهم يا رب شتت وبدل شملهم بددا سلموا بيدك منهم يا سلام ولا تصفر بيابديك أسفار الهند أبدا مصيبة متتا مغبيبا مي مصيبة متتا مغبيبا مي ikú wundi atótórè ilé ọkọ ikú bọ́ìsì tó ti bàlágà o àti kó aláboyún lọ́jọ́ kúnlẹ̀ o
gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi ẹ ṣàmì àdúrà kẹ́ ẹ fi bọ́jú àdánwò tójú gbàgbọ́ mi lọ mọ́mọ́ ń gbé bá mi èyí tí ojú gbàgbọ́ mi lọ mọ́mọ́ gbé bá mi ọlọ́run àdánwò tójú gbàgbọ́ mi lọ mọ́mọ́ gbé bá mi. gbogbo ẹ̀yin àfáà tí ń bẹ ní kálẹ̀ gbogbo imú òkè o ajibarama láti NOSFAT ojúlarí àáfàá mi ní ìkẹ́ ọlọ́run ọba tèmi kó máa bá gbogbo ìgbé gógó bí rí. àfijọ́ aláàfáà tí fi kàlàmù dání lọ́la ọmọlọ́rin àfọ̀njá o àánú ọlọ́run ọba kó máa bá gbé láyé gógó bí rí o. àwọn náà ní káwa máa lọ àwọn náà ní ká máa lọ wọ́n ní á máa lọ kò ní í ṣe o. ajábíyẹ ní Dáúdà Asolad ìkẹ́ ọlọ́run ọba tèmi kó mọ bọ́ gbé Bọ́lájí mi Bello ló ń ṣe 50 lónìí lọ́lá ọlọ́run ọba lọ́lá Muhammad bàbá Fatima ó ṣe 60 ó ṣe 70 ó ṣe 80 ó ṣe 90 nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra pẹ̀lú àlàáfíà ara lọ́lá Muhammad bàbá Fatima. ọpẹ́ ló yẹ ká fọjọ́ òní dá mò ń bá Bọ́lájí Bello yìí dúpẹ́ o f'Olódùmarè ọba ṣẹ̀dá gbogbo wa ẹni ọlọ́run máma jẹ́ ń tẹ́ ọlọ́run máma jẹ́ ń tí ọlọ́run máma jẹ́ ń káàbò kò jẹ́ káyé mi yóò yẹ mí kalẹ̀ ọlọ́run máma jẹ́ ń tẹ́ ọlọ́run máma jẹ́ ń tí ọlọ́run máma jẹ́ ń káàbò kò jẹ́ káyé mi yóò yẹ mí kalẹ̀. nítorí ọpẹ́ ló yẹ lónìí o Bọ́lájí mi Bello máa ń dúpẹ́ ọpẹ́ ló yẹ ká fọjọ́ òní dà mo bọ́ dúpẹ́ f'Olódùmarè ọba ṣẹ̀dá kó wa Bọ́lájí mi Bello bójú ẹ̀yìn ọ̀pọ̀lẹ́ tìjọ́ délé ayé ò tí ò rí nǹkan kan gbé ṣe ọ̀pọ̀lẹ́ tìjọ́ délé ayé tó ti tẹ́rí gbàṣọ ọ̀pọ̀ ń bẹ lọ́sibítù ọ̀pọ̀ ló ń bẹ láti mọ́lé Bọ́lájí good morning ọlọ́run ọba làjí kí ọlọ́run ìwọ làjí gẹ̀ good morning ọmọ aráyé ojúmọ́ òní tí mọ́ mo dúpẹ́ tí mo jí sáyé ẹni bá lóhùn lè dúpẹ́ nítorí ayínrowó náà tàbí torí mùsíbà kan tàbí torí ìsọmọ́nì kò ṣeré lọ sílé ẹjọ́ ààrẹ ń tọ́ fún lọ́dún mẹ́jọ pẹ̀lú iṣẹ́ àṣekára kára wàláhì tó tún dúpẹ́ torí wọn ò dájọ́ kú fún ọ̀pọ̀ ń bẹ nílé ìwòsàn tọ́gbẹ́rán sílẹ̀ gbẹ́dá sílẹ̀ òkìkí ṣùgbọ́n tí wọn ò nílé jẹ́ a ò fi ọ̀wọ́n ọba ẹ̀yà jẹ́ dúpẹ́ ọlọ́run má máa jẹ́ ń bòṣì ọlọ́run má máa jẹ́ mórí ṣẹ́kù ọlọ́run má máa jẹ́ tẹ́ àjò bí ewé o ìmúlẹ̀ ti kọ́ ní ajíwá ìdí ajíṣàkírù kíkẹ́ ọlọ́run ọba tèmi kó má bá yín gbé láyé ajá Fáwùsátù Balógun madam ṣàjẹ́ mo kí n ṣítàbẹ́ Abdulrahim gbogbo yín ni mo kí n ò di gangan ẹ̀dá tó tún bànújẹ́ tó tún lòun ò lè dúpẹ́ ẹni kó ṣeré lọ gbóbì kó lọ wo oríṣiríṣi ara dọ́bọ̀ lọ́hùn fẹ́ dáadáa gògòbírí kó lọ wo oríṣiríṣi ara tọ́bọ̀ lọ́hùn fẹ́ dáadáa má fi mí dára tí ó dáa ààrẹ ní ìtọ́gé lápá kan á sì rẹ́ni tí wọ́n gé lẹ́sẹ̀ ẹni tí wọ́n ń fún lóúnjẹ tó ń jẹ́ ń gbà mú ẹ̀ jáde ìgbà yẹn yá fògo fọlọ́hún àbí kó lọ sí mọ́ṣúárì kó lọ wò kú ọmọ ádámọ̀ ẹni lówó tó fowó sílẹ̀ kó lọ wò kú wúndíá tó fìyà ẹ̀ sílẹ̀ tó kú kó lọ wò kú bọ́ìsì tó fi bàbá sílẹ̀ tó kú ìbànújẹ́ dẹ̀ tí mo ní wọ́n fẹ́ni tó rí gàrí wà mú tó bá ń bẹ lálàáfíà ọ̀rẹ́ mi kò mọ̀ dúpẹ́ kò sẹ́ni tí ò ní bọ́tì láyé òyìnbó ọba àtijọ́yé àìmásìkò ló ń dààmú wa torí bá òkú ní ilé ayé
àwòjẹ ẹran tó jẹ ẹ dúpẹ́ ọlọ́run má máa jẹ́ mọ̀ọ́sì ọlọ́run má máa jẹ́ mọ̀ọ́rí ṣẹ́kù ọlọ́run. àdìsá mi bá ń ṣírò bàbá gbọ́yìn ìfáǹkàlẹ̀ níyà bàbá bíútì abásúlá ìmọ̀nà mọ̀kì ojúlárí ojú production gbogbo ìmọ̀ kí ìmọ̀ lólódì gan bàbá gbọ́yìn ní kú òní tí mò ń gan ní túmú mi wá ó yá mùsùlùmí nàìjíríà mùsùlùmọ́ nàìjíríà ọmọ nàìjíríà pátá ẹ jẹ́ ká tẹ̀wọ̀ àdúrà ká máa ṣe rògùn abẹ́lé mùsùlùmí kọ́lí máa wọlé ìmọ̀ràn ájì sakiru dínì ìhùngọ́ ájì wàhídì ìhùngọ́ àwọn làfíjì dùmẹ́lẹ́bà ó yá ìyà ń já wa mẹ́kúnnù ebi ń pa wa mẹ́kúnnù àwọn ọmọ wa wọ́n kí bèbí ọmọ mi ṣó yóò sì mọ ọmọ ṣó ti jẹun máa lóku páíkó lẹ́vù láyé fi ń gbé kájẹta wúrọ̀ ká má jẹ tọ̀sán kájẹtọ̀sán ká má jẹ talẹ́ ìyàn ń jà lọ́tún ló sì ká képe àlà òrọ̀ bí kò bá wà káwọ̀ ìnira ó yá mùsùlùmí mùsùlùmọ́ nàìjíríà Abdulgani ìkọ́lé ẹ̀kọ́ ti Bashiru ẹ̀kọ́ ti Bọ́lájí mi bẹ́ẹ̀ lò ní o ìkẹ́ ọlọ́run ọba tèmi kó mọ̀ bọ́ ògbé láyé óyá ará Mẹ́ka ló bí Muhammad àwọn náà ló dìjẹ́ sí Mọ́dínà ló dàgbà sí ibẹ̀ náà ló sì kú sí ó wà láìláìláìlá ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ ẹ̀tẹ́ ìwọ àdúrà mi páńpẹ́ ayé òní mú wa kò ní mú wa kò ní mọ́mọ́ wa adùn nígbẹ̀yìn ewúro ọlọ́run tó kọ́lé ìgbín òun náà ló fa mi sí ó kọ́lé fún ṣàwòrò ó tún yọ fàràǹdà sí kọ́lé fún mi ìdára sí wọ́lá níbi tó gbẹ̀bẹ̀ wa wàlá ìlà òwúlà. Bàbá wa Kọ́dírì Jìlání bàbá wa Ṣéhù Tìjání ọmọ ànábì ni wọ́n jẹ́ ànábì wa Muhammad Abudulayi ní bàbá rẹ̀ Abudulayi ọmọ Mutalibu ọmọ Hashimi ọmọ Munafi ọmọ Kọ̀mọ́rù ọmọ Kìláàbù ọmọ Kàhábù ọmọ Mọ̀wá ọmọ Gàlíbù ọmọ Mọ̀líbù ọmọ Kọ̀náìnà ọmọ Ìdáìnà ọmọ Mọ̀dàkátà ọmọ Ìlíyàsù ọmọ Ismail ọmọ Barahama ọmọ Àdàmọ̀ wàlá ìlà láhùlà. Orí mi lọlẹ̀ ń wò lè nìkan ṣe bámi ṣe ọlọ́run ọba. Orí mi lọlẹ̀ ń wò lè nìkan ṣe bámi ṣe ọlọ́run ọba. Adéwálé Ayúbà ẹ wo Abdulgani kọ́lé aláàjì wà yìí di o mo ti gbà ń tètè o aláwòrán bí má jẹ́ kẹ́rù mi ó dànù. Orí mi lọlẹ̀ ń wò lè nìkan ṣe bámi ṣe ọlọ́run ọba. Oya ìbànújẹ́ yá gbẹ́rù ẹ̀ ìbànújẹ́ yá gbẹ́rù ẹ̀ ìbànújẹ́ tí kì í jẹ́ ká rẹ̀ bàjẹ́ ìbànújẹ́ yá gbẹ́rù ẹ̀ ìbànújẹ́ tí kì í jẹ́ ká gbọ́bẹ̀ ká ná. ìbànújẹ́ yá gbẹ́rù ẹ̀ Adéwálé Ayúbà ṣàmì àdúrà mi ìbànújẹ́ má gbẹ́rù ẹ̀ ọmọ ìlímọ̀ ṣàdíyà o ìbànújẹ́ má gbẹ́rù ẹ̀ ọlọ́run ọba dákun bá wa délẹ̀ fún màmá o ìbànújẹ́ yá gbẹ́rù ẹ̀ ìbànújẹ́ yá gbẹ́rù ẹ̀ o ìbànújẹ́ yá gbẹ́rù ẹ̀. Oya mo tàka òṣì dànù o mo tàka òṣì dànù ẹ jẹ́ ká jọ tàka òṣì dànù ó ti yá mo tàka òṣì dànù Àjì Wàhídì mo tàka òṣì dànù èmi ti tàka òṣì dànù bó bá wù ẹ́ kó tàka òṣì dànù mọ̀ ń gbọ́ mo tàka òṣì dànù mo tàka òṣì dànù ẹ bá mi tàka òṣì dànù. Ó yá sọ wípé ọ̀rọ̀ mi yóò máa dùn ní kò ní kan yóò máa dùn ní kò ní kan
déwálé àyùbá mi jẹ́jẹ́ lówó nǹkan náà kàníyù kọ́lí ìfankalẹ̀lú yàgbọ́ bàṣírù bàbá gbọ́yìn àjíwá yìí dì mí ojúlárí ajibara mọ̀ mi gbogbo bírísù láìmọ̀ náà ọ̀rọ̀ yín kò ní kan kò ní kan kò ní kan torí pé jẹ́ǹbá lànà mi lé jẹ́ǹbá lànà mi létílé o má jẹ́ kó pẹ́ jìnnà kó má má ṣe yín jẹ́ǹbá lànà mi lé kóra lànà mi bóyá kọ́ madam sajẹ Fawzatu Balógun kóra lànà mi bóyá bó ṣe ní Ìbàdàn ṣáàlà láàánú àwọn bóyá láìla alákùlà gbójúlé o láìla aláwùlà gbójúlé jẹ́jẹ́ lówó aláwọ̀ àṣàlà láìla aláwùlà gbójúlé Ṣàkírù jẹ́jẹ́ lówó láìla aláwùlà gbójúlé ajá Fawzatu aya Balógun láìla aláwùlà gbójúlé ẹkú palẹ̀mọ́ báyìí tó ń bọ̀ láìla aláwùlà gbójúlé ajíwá yìí ẹ ṣe mo ìdúpẹ́ láìla aláwùlà gbójúlé láìla alákùlà gbójúlé láìla aláwùlà gbójúlé orí mi jẹ́ ìjèrè ọmọ orí mi jẹ́ ìjèrè ọmọ aya Balógun orí mi jẹ́ ìjèrè kò sẹ́ni tí o mọ̀ pé ṣe ọmọ pọ̀ orí mi jẹ́ ìjèrè ọmọ ó yá sọ wípé èmi náà máa jẹ wọn mọ́ èmi náà máa jẹ wọn mọ́ ta ló fẹ́ jẹun wọn mọ́ kó náwó ẹ̀ sókè o èmi náà máa jẹ wọn ta ló fẹ́ jẹun wọn mọ́ kó dìde nílẹ̀ èmi náà máa jẹ ó yá dìde nílẹ̀ kó máa gbọ́ lọ́rùn tóbi èmi náà máa jẹ wọn mọ́ ọmọ mi tó ń bẹ ní kéwú èmi náà máa jẹ wọn mọ́ ọ̀la àlá 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 àlè. dábùlà 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 àlá 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 àlè. àlàkàlà 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 àlàkàlà. Ṣàkírù dìníyàn ìfankalẹ̀lúyà o. déwálé àyùbá súnmọ́ bí bàbá. ogun oṣó gbogbo àjẹ́ gbogbo tẹ́mọ́lẹ̀ kó fọ́ lójú kó di létí oṣó gbogbo àwọn tí ìfẹ́ lọ́bà